Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín o níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ mi pé ẹ káalẹ́, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di o. Ẹ wo ṣe rí àwọn àràkárà kan ṣàpọ̀n ọwọ́ bàbá Ọbásanjọ́. Ṣé wọ́n fi bàbá Ọbásanjọ́ ṣé wọ́n ní kọ́ wá run Yorùbá láǹdì ni? Kí ló dé? Bàbá Yorùbá sọ pé bàbá lé ní bàbá ní ìwọ̀nba là ń bá ní sọ̀rọ̀ ẹ̀ pẹ̀yìn dá. Ẹ wò ó lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe mọ̀ pé àwọn Àbújá wọn tún ti ń sọ̀rọ̀. Ó dá mi lójú pé ṣe rí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí lórí ọ̀rọ̀ bàbá Ọbásanjọ́ ni. Nítorí pé mo kọ́kọ́ fẹ́ kí gbogbo yín mọ̀ pé lábẹ́ bó ti wù kó rí a ò mọ bàbá Ọbásanjọ́ rí o. Ẹ máa bá wa jùlẹ̀ sínú comment section kí wọ́n lè mọ̀ wípé bàbá Ọbásanjọ́ ò kì í ṣe aṣojú Yorùbá nation rárá. Wọ́n ṣe aṣojú wa o. Bẹ́ẹ̀ ni olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà òun nìkan ni aṣojú àti Professor Banji Akintoye. Ṣé ẹ mọ̀ pé ara àwọn àgbààgbà kan ní presidency ara àwọn àgbààgbà kankan tí mo dẹ̀ mọ̀ wípé àwọn àgbààgbà kankan tó jẹ́ pé wọn ò fẹ́ lọ síwájú Yorùbá ká sọ pé wọ́n ti ń pàdé àpòpọ̀ mọ́ àwọn Fúlàní. Bẹ́ẹ̀ ni nítorí a ò mọ̀ ìdí tó fi jẹ́ pé wọ́n ń béèrè ìbéèrè àgọ̀ wípé kí ni ìdí tó fi jẹ́ wípé àwa ò fẹ́ rí mi àwọn Fúlàní láàtọ̀. Wọ́n ní kí ni àwọn Fúlàní ṣe fún wa ẹjọ́ ṣódìgbà ṣé ká ẹ wo ẹ̀yin èèyàn mi ẹ máa kọ sí comment section ẹ jẹ́ kó mọ̀ pé a lot of things làwọn Fúlàní ti ṣe. Gbogbo àwọn ìwà wèrè gbogbo àwọn ìwà ẹranko táwọn Fúlàní ti hù ẹ máa bá wa jù sí comment section fún wọn kó lè mọ̀ pé kò ṣeré o. Fúlàní ó ti ṣe wá ní ọṣẹ́ gan Ọlọ́run kò gbà fún wọn ni. Torí wọ́n wá ń béèrè àgọ̀ lọ́wọ́ ọmọ Yorùbá wípé kí ni ó máa jẹ́ ìdùnnú tàwa torílẹ̀-èdè Nàìjíríà bá pé wọ́n máa pé wọn ayọ̀ ní fún wa. Kí ló wà ní Nàìjíríà? Yorùbá tó sọ pé àárọ̀ dídẹ̀ kan ọ̀bùn ni ló rán Nàìjíríà àti ẹ̀fẹ́ dẹ̀kun ọ̀bùn gangan mọ́ àti ẹ̀fẹ́ mọ́ afẹ́kọ́ ní kálukú pín. Wọ́n wá ní lójú wọn bíi pé bóyá wọ́n kà wá kún àwọn tí ò fẹ́ kàlàáfíà wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹjọ́ torí ọ̀rọ̀ ṣàlàáfíà fẹ́ kàn wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Self determination òun làwa ń fight fún. Ìlò ẹrú táwọn Fúlàní ń lò wá tá ò fẹ́ tá a kọ̀ òun làwa ń dúró fún pé a ò ṣe mọ́. So kẹ́ má kó pọ̀ mọ́ra wọn pé bóyá àwọn ò dàlúrò àbí gbogbo rally tá a ti ṣe èwo ni wọ́n yọ àdá tàbí yọ ìgò nínú ẹ̀ láti fi jẹ́ kó yé yí pé àwa ò dàlúrú òmìnira wa làwa ń fẹ́. Òmìnira wa ló jẹ àwa lógún. Gbogbo ọmọ Yorùbá ẹ máa kọ sí comment section pé Yorùbá nation gbọ́dọ̀ gba òmìnira. Bẹ́ẹ̀ ni o. Torí ìbéèrè tèmi fẹ́ béèrè ni wípé ẹ pariwo wọn Nàìjíríà ló lè ṣe. Ẹ jọ kí ni kókó àǹfààní tá a ti rí nínú wọn Nàìjíríà wọn náà? Gbogbo ẹ̀ tá a máa ń gbọ́ ojú bílíọ̀nù a ò fẹ́ etí la fi gbọ́ a ò fi ojú rí improvement. Wọ́n kàn sign bíi ara wọn Nàìjíríà náà nìyẹn. Àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ jọ kí ló tún wà lórílẹ̀‐èdè Nàìjíríà yìí mọ́ tó jẹ́ pé àǹfààní kò sí bí kò ṣe pé kọ́ máa pa wá káwọn wèrè Fúlàní wọn wá béèrè pé kí ni àwọn Fúlàní ṣe fún wa ṣó dìgbà tó bá tó yọ ojú wa jẹ tán. Torí Yorùbá tó sọ pé agbẹ́jọ́ nìkan dá àgbà òṣìkà ni lójú táwọn àgbààgbà yìí bíi pé bóyá Yorùbá ò fẹ́ rí mi Fúlàní láàtọ̀ ni ṣùgbọ́n wọn ò dẹ̀ mọ̀ pé kò ṣe bẹ́ẹ̀ bí kò ṣe pé àwọn arábí gan ló ń hùwà ẹranko àwọn arábí gan ló ń hùwà màlúù. Àwa ò dẹ̀ lè gbà kẹ́ ẹ máa jẹ wá máyé a lè gbà kẹ́ ẹ máa tójú wa yàn wá mẹ́bọ. Torí ẹ̀ la ṣe sọ pé àní àṣemọ́ a lè gbà kẹ́ máa pa wọ́n mọ́ wa kẹ́ máa fi ògo wa ráre all in the name of Nigeria. So kí lẹ wá sọ aláòṣe mọ́ ẹ jẹ́ kó ní kálukú wa ẹ jẹ́ kó ní kálukú lọ́tọ̀ọ̀tọ̀. Torí ẹ̀ la ṣe sọ wípé Yorùbá nation ló lè ṣe. Ẹ wo ẹ máa kọ sí comment section ẹ jẹ́ kó yí àwọn èèyàn pé Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o. Bẹ́ẹ̀ ni nílé lóko
lọ́nà lẹ́yìn odi ṣẹwárí àwọn àwọn wèrè àgbààgbà yìí wọ́n ti ń pe àwọn gbogbo àwọn Yorùbá agitators gbogbo àwọn medias káàkiri tó jẹ́ ọmọ yìí tó jẹ́ Yorùbá agitators pé kí la fẹ́ rí nínú pa fẹ́ pín orílẹ̀-èdè. Wọ́n tẹ̀ tún sọ wọ́n tún jẹ́ kó yé wa pé Ṣìkí ló fún ẹ láì dájú pé tá a bá gba Yorùbá nation yóò fẹsẹ̀ múlẹ̀ káì ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Yorùbá nation eléyìí ti dúró kò sí tó lè yẹ Yorùbá nation tọ́lọ́run sáyẹ̀nsì gbogbo ìtẹ́sọ yẹn off key ni ẹ bá pe gbogbo àwọn medias láti lè máa poison mind wọn ẹ wá sọ ní sọ wípé torí ìkórìíra tá a kórìíra àwọn Fúlàní làwa náà ṣe pariwo pa afẹ́ pé táwa bá pín èrè kí ló fẹ́ jẹ́ fáwa ṣé ẹ rí ọjọ́ ọ̀la Yorùbá nation as in you don't get it if you don't get it forget about it ẹ ò rí ọjọ́ ọ̀la wa ẹ wọ ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ̀já gbọ́ tí àwọn ènìyàn sọ bẹ́ẹ̀ ni o bàbá wa Professor Banji Akíntóyè òun ní Kọ́lá Ṣojú táwa mọ̀ ṣẹ́ni gbogbo àwọn tó kù off key bẹ́ẹ̀ ni o off key ni olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá bẹ́ẹ̀ ni àti bàbá Professor Banji òun nìkan làwọn aṣojú tí àwa mọ̀ o ṣẹlẹ̀ yìí tó kù ẹ wò ẹ̀fì tó kù lẹ̀ ẹ wò bẹ́ẹ̀ ni Yorùbá nation ló lè ṣe òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ṣe é ráwọn ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹ fi wọ́n lẹ̀ nítorí ẹni bá ti dalẹ̀ náà á balẹ̀ lọ ni gbogbo àwọn ọlọ́tẹ̀ Yorùbá àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ló máa fọ́ ojú wọn bẹ́ẹ̀ ni á dẹ̀ fi ojú wọn gbolẹ̀ láṣẹ Èdùà bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́ bàbá Professor Banji Akíntóyè àwọn ni bàbá wa fún Yorùbá country àti olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá tó dẹ̀ jẹ́ wípé òmìnira yìí dẹ̀ máa ṣojú wọn bẹ́ẹ̀ ni o òmìnira yìí máa ṣojú wọn o the only leaders we have is Professor Banji Akíntóyè and olóyè Sunday Ìgbòho ṣá bẹ́ẹ̀ ni o àwa ò mọ Ọbásanjọ́ rí o a ò mọ Ọbásanjọ́ as representative Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún bẹ́ẹ̀ ni o Yorùbá nation no going back we want our own nation mọ Ọbásanjọ́ kì í ṣàṣojú Yorùbá o rárá ẹ wọ ìyá mẹ́yìn bàbá mi Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ẹ bá wa pín wọn ìgboro ayé ẹ jẹ́ kó yé wọn lọ́tún lósì pé àwa ọmọ Yorùbá o a ò mọ bàbá wa Ọbásanjọ́ rí as Yorùbá representative la fi ń sọ fún yín pé God bless Yorùbá nation Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè mi ó dàbọ̀.